Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo máa kí yín. Níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní dí o. Bákan náà, ojú tẹ́ ẹ sì tún fi ń rí wa kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Gbogbo ọmọ Yorùbá, ẹ jáde kẹ́ ẹ wá wo ìròyìn ayọ̀. Bẹ́ẹ̀ ni ìròyìn ìdùnnú, ìròyìn oríire, ìròyìn ìtẹ̀síwájú nìyí o. Ǹjẹ́ ẹ mọ̀ pé fúnra oníkọ́ ló ń fẹnu ara rẹ̀ pé kọ́? Torí fúnra ara àwọn Fúlàní báyìí, fúnra ara wọn ni wọ́n fi ọwọ́ wọn pín orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n máa ń sọ pé àwọn fẹ́ ṣe ni, àwọn máa ṣe ni. Ṣùgbọ́n níwájú àjọ àgbáyé, níwájú àwọn àjọ àgbáyé gan ló tún ti wá ń ṣe é sìn. Mo ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín yóò mọ lose hope, yóò mọ wò pé ojoojúmọ́ nǹkan tó ń sọ yìí wọn ò tí ì rí tẹ̀síwájú. Ọ̀pọ̀ ẹlòmíì ti ń lose ìrètí lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ṣùgbọ́n ẹ má jẹ́ n tàn yín, ṣé ẹ mọ̀ pé pẹ̀lú ohun tó tún ṣẹlẹ̀ yìí, ó ti fi hàn pé Ọlọ́run wà lẹ́yìn wa. Pẹ̀lú ohun tó tún ṣẹlẹ̀ yìí, ó ti fi hàn pé dandan a máa dá dúró. Bẹ́ẹ̀ ni pẹ̀lú nǹkan tí ó tún ṣẹlẹ̀ táwọn àgbààgbà Fúlàní ṣe, ẹ̀rí fi hàn pé a máa dá dúró gbangba ni. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọkàn mi kàn máa ń balẹ̀ nínú Yorùbá Nation nítorí pé Ọlọ́run ó lọ́wọ́ sí i. Ẹ wo gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ẹ mọ̀ pé lára àwọn àgbà Fúlàní, bẹ́ẹ̀ ni èyí tí gbogbo wa mọ̀ sí Ango Abdullahi. Bẹ́ẹ̀ ni o, ṣé ẹ mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ àwọn àgbà Fúlàní tó dilẹ̀ mọ́, Ango Abdullahi ò kéré inside life. Bẹ́ẹ̀ ni kò kéré láàrin àwọn àgbààgbà. Tó bá dẹ̀ ń sọ̀rọ̀, gbogbo àwọn Fúlàní ẹgbẹ́ ẹ̀ ló sọ ọ́. Ṣé ẹ mọ̀ pé Ango ti jáde tán, ó ti jẹ́ kó yé gbogbo àjọ àgbáyé wípé kò sí nǹkan kan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ju pé kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ó ti jẹ́ kó ní kálukú mọ̀ pé àní kẹ́ ẹ pín orílẹ̀‐èdè yìí, ẹ jẹ́ kí ó ní kálukú lọ. Kódà ó ti fi hàn bàbá Tinubu pé this Nigeria is already expired since 2014. So why are you now holding the tribes? Kí ló dé tó ń dá àwọn ẹ̀yà tó kù dúró? Now, ṣé ẹ mọ̀ wípé ibi tí ẹ ti máa mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ Yorùbá Nation? Ṣé ẹ mọ̀ pé àwọn àjọ àgbáyé gan-an, ìròyìn fi tó wa létí pé àwọn bíi 8 ni wọ́n rán wá sí Nàìjíríà lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí ni, lórí ọ̀rọ̀ bí a ṣe máa gba òmìnira wa ni. Tó dẹ̀ jẹ́ pé bíi 6 la rí tọ́ka sí, ṣùgbọ́n a mọ̀ pé àwọn 2 tó kù wọ́n ṣẹ́ wọn sẹ́yìn ni. Now, àwọn àgbààgbà Fúlàní wọ́n ń ṣe ìpàdé káàkiri láàrin ara wọn sẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn gan sì ti ń pariwo pé àwọn fẹ́ lọ? Ṣé ẹ mọ̀ pé àwọn náà ti ń pariwo sí pé èyí táwọn ṣe ti tó gẹ́, pé àwọn ò lè mú mọ́ra mọ́, pé àwọn fẹ́ pín. Now, wọ́n ti wá dúró lé lórí. Even Ango Abdullahi ó jẹ́ kó yé wọn pé àníṣe gbogbo wa la faramọ́ pé kí orílẹ̀-èdè pín. Wọ́n ní ṣé ẹ mọ̀ wípé ìpàdé tó lọ láìpẹ́ yìí lórí láàrin àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ṣé ẹ mọ̀ pé ẹnu àìpẹ́ yìí náà la padà rí pé lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe yìí, àwọn àgbààgbà Haúsá àwọn náà bọ́ta, àwọn náà pé wọ́n ṣe close door meeting. Àwọn àgbààgbà Haúsá yìí bọ́ta tí ó dẹ̀ jẹ́ pé àwọn náà ṣe ìpàdé. Ìyàtọ̀ sí ìpàdé tí lọ́balọ́ba kò ṣe yẹn nìkan. Àwọn náà tún summon ara wọn jọ, wọ́n pera wọn jọ, wọ́n ṣe close door meeting, ìyẹn ìpàdé tó le gan. Tó dẹ̀ jẹ́ pé ṣé ẹ mọ̀ pé ìpàdé títí wọn náà kò ṣe lórí reamalgamation. Bẹ́ẹ̀ ni ìpàdé tí wọn náà ò ṣe lórí reamalgamation lọ.
tó fi jẹ́ pé àwọn náà dìde tó yarí tó sọ pé àwọn ò fẹ́ nǹkan bíi amalgamation kankan mọ́ bí kò ṣe pé kí wọ́n pín orílẹ̀-èdè kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ṣẹ́rí nínú ìpàdé wọn náà wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn àjọ àgbáyé ìyẹn international community, wọ́n ti tẹ̀ sí wọn pé lọ́wọ́lọ́wọ́ yìí o, bó bá lè ya níro kó ya níro, bó bá sì lè ya níbù kó ya níbù, tó túmọ̀ sí pé àwọn náà ò ṣe mọ́, wípé àwọn ò kí ẹ̀ mọ́ lẹ́tẹ̀ yìí, àwọn gan ò ṣe mọ́, nítorí kò sí ìkankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kán pín orílẹ̀‐èdè yìí, kán jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, pé àwọn gan wọn ò ṣe mọ́. Nǹkan tó sọ fún àwọn àjọ àgbáyé nìyẹn o, báwọn ò kí ẹ̀ anything. Kódà wọ́n jẹ́ kó yé àwọn àjọ àgbáyé pé ṣé ẹ rí ayé ìgbà kan ni wọ́n máa fi wọ́n fẹ́ pín ni wọ́n máa fi máa halẹ̀ mọ́ àwọn. Wọ́n ní kò ṣe láyé ìsìn o, nítorí ayé ìsìn àwọn ti ṣe tán, bó bá máa yá ni ó yá. Pé ayé ìgbà kan ló ń fi ìyẹn dẹ́rù bà wọ́n, ṣùgbọ́n sì wọn ò fi okó ńlá dẹ́rù bà arúgbó mọ́, pé ó ti sú àwọn ò ṣe mọ́, tó bá máa yá ni kó yá. Wọ́n jẹ́ kó yé àwọn àjọ àgbáyé pé tẹ bá sọ pé ó yá lénìí àwọn náà ti rẹ́dì. Tẹ bá sọ pé ó yá ẹ pín ní Nàìjíríà lọ́la àwọn náà ti rẹ́dì. Ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ wo ẹ bá wa share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé as far as this country dey concerned, na Yorùbá nation we want. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation, no retreat, no surrender. Yorùbá, Igbo àti Hausa, we are tired of being together as a country. Yes, Nigeria unity is by force. Bẹ́ẹ̀ ni o, let's separate peacefully. Ẹ jẹ́ ká pín ní ìrọ̀rùn. Nǹkan tí Professor Ango Abdullahi sọ yìí, wọ́n lóòtítọ́ ni nípa Nàìjíríà, nítorí Nàìjíríà ti kú already. Bẹ́ẹ̀ ni nǹkan tí Professor Ango Abdullahi dẹ̀ sọ yìí, òótọ́ ni. Mr. Ango Abdullahi, thanks for saying the truth. Bẹ́ẹ̀ ni o, nítorí Yorùbá nation gan ti ṣe tán láti lọ. Bẹ́ẹ̀ ni we thank Professor Ango Abdullahi that we shall have our freedom. Bẹ́ẹ̀ ni we shall have our freedom. Divide this Nigeria now. Yorùbá nation, no going back. We want our nation now. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé, bó pẹ́ bóyá olè àrèlé.